tún gbẹnu tán ẹ̀yin èèyàn àṣírí Alhaji Abbas Obesere mà tó ti tú síta báyìí o ẹ wá gbọ́n àṣírí tí ìkan nínú àwọn ọ̀rẹ́ Alhaji Abbas Obesere ọmọ Rapala torúkọ ẹ̀ jẹ́ Idris Adesa tó tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí o ṣé irọ́ ni ṣé òótọ́ ni ẹ̀yin èèyàn ó ní láwọn àsìkò tí òun pẹ̀lú Obesere jẹ́ ọ̀rẹ́ ó ní Obesere lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti fi òun yáwó lọ́wọ́ bàbá olówó kan tó máa ń ṣe òun láàánú olówó tí Obesere yá lọ́wọ́ bàbá yìí ó fẹ́ẹ̀ tó 5.something million naira ó ní ṣùgbọ́n tipátìkúùkù ló ń fi rí 600,000 naira gbà padà lọ́wọ́ Obesere lẹ́yìn oṣù 6 gbáko tó ṣe pé títí di àkókò yìí Obesere ò ti san owó tó ṣẹ́kù ó ní agbára òṣèrọ́ ní ṣòótọ́ ni ẹ̀yin èèyàn arákùnrin yìí ó ṣàlàyé débi wípé ọlọ́ngàn ló kóun yọ òun ò bá ṣẹ̀wọ̀n nítorí pé òun bá Obesere yáwó lọ́wọ́ bàbá olówó tó máa ń ṣe òun láàánú pé kódà ó sì dínà àti jẹ òun gan lọ́dọ̀ bàbá yìí ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ẹ̀yin èèyàn kódà Alhaji Idris Adesa ó sọ̀rọ̀ débi wípé òun ò kì í ṣẹgbẹ́ Obesere nínú Fuji industry ó kàn ṣe pé bó ṣe wọ lọ́hùn ló ṣe máa ń pín ọlá ẹ̀ bó ṣe wọ lọ́hùn ló ṣe tó ìgbésí ayé kálukú kódà ó sọ̀rọ̀ débi wípé a lè fi Obesere compare Wasiu Ayinde pé kódà àbáwá ń pò Obesere compare Wasiu Ayinde ibo ni ká fi Pasuma àtòṣùpá sí ẹ wò ó ní agbára ó lẹ́tìkẹ́ gbẹ̀nu tán mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì Digi Naija television lẹ́ẹ̀kan sí bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi tàbí gbọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow Digi Naija online tv lórí Facebook ẹ rí link tó máa gbé yín lórí Facebook page wa lábẹ́ fídíò yìí lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí ó yá ẹja àjìjọ wò fún rìn ká gbáwọn àṣírí lóríṣiríṣi tí Alhaji Idris Adesa tó tú kalẹ̀ nípa Obesere ọmọ Rapala kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa pé ǹjọ́jọ́ òótọ́ àbí báwo àbí irọ́ ni ẹ máa jù dáhùn tiyín sí comment ó ń rí ẹja àjìjọ wò. n tó jẹ́ kí mi yẹ ọ̀rọ̀ Obesere tẹ́ ẹ̀ sọ kẹ́rì pé mo kọ́kọ́ sọ̀rọ̀ lọ tí mo wá wò pé ó bẹ́tà kí n máa bá ẹni tó jẹ́ gbẹ̀mí rè tí mo sọ pé orí ẹ ti dàrú ju ẹni tí mi lè sọ pé orí ẹ dàrú lọ torí mo kéré tí wọn láti insult wọn mo ṣe wá ń bá Obesere ní adẹrin fún bí ọdún 7 àjọ ń ṣe wọléwọ̀de àjọ ń sùn àjọ ń jí àjọ ń wà owó wò tabadó tẹ tí bá drive ẹ̀ débẹ̀ ó lè ní bóyá màlà la jẹ lálẹ́ ó lè jí láàárọ̀ kó ní rice lòún fẹ́ jẹ Idris tèmi ná màlà màá gbé mọ́tò màá lọ ra oúnjẹ yẹn fún atrọ́sì ra wa débi pé ààrẹ láàrin ra wa láàrin ẹ̀ náà ni pé ó wá sọ fún mi pé Àdìsá ẹnìkan wà tó ń ṣàánú mi ẹni ẹ ra mọ́tò 3 fún mi ó ṣàn wádìí mi ó ń wádìí mi èmi ò dẹ̀ mọ̀ ẹ̀mọ̀ ká báyìí ká gbọ́n ju ẹni tó gbọ́n jù wá lọ́rìn bó ṣe bẹ̀rẹ̀ sọ fún mi ni pé ilẹ̀ ohun tó wà ń Kòròdú kí jẹ́ ká lọ fi wọn bàbá ẹgbẹ́ mi ẹ̀ṣán wà ní December ká lè rówó ìgbà tá a máa débẹ̀ ó kàn ṣe ń jẹ̀mọ́ mi lọ́wọ́ ni ló bá sọ fún mi pé Àdìsá ó ń gbọ́ báyìí tó bá rí bẹ́ẹ̀ ní kó pè mí tí bá ń purọ́ mọ́ ló bá sọ fún mi pé Àdìsá ó wá lọ sínú jíìpù níta mi wá jí bàbá yẹn wọ́n jí bọ́lẹ̀ lókè ọ̀rẹ́ ẹ̀ tó mú wá dà nǹkan bí aago 6 ládélé wọn lọ sọ fún wọn lókè mo ní mo lálejò pẹ̀lú wọn wọn wá ní ọ̀rẹ́ ẹ̀ tó mú dá aṣọ wà nínú mọ́tò báwọn ṣe ṣe àlejò bọ́ síta báyìí ló kàn sáré wá bá mi ní Àdìsá jọ mo fẹ́ rí ẹnu mọ́tò ló bá kúnlẹ̀ fún mi ní jíìpù pé kí n jọ nítorí Ọlọ́run kí n jọ òun ní problem kan ni ilẹ̀ tó ń sọ fún yẹn ilẹ̀ kìíní kan yẹn wọ́n ti ilé màmá òun lòun fi dúró ẹ̀mí òun ti fẹ́ bọ́ báyìí Àdìsá òun mọ́ kọ́ mọ́ sọ fún ẹ kó kájọ débí ni bàbá ẹgbẹ́ yẹn kọ́ bá òun yá 2 million kìíní kankan pọ̀ mo ní ò sọ yẹn fún mi tẹ́lẹ̀ náà kí ló dé tó ṣe wá ń bá mi sọ yẹn ní ibi nísinsìnyí mo ní kò possible ló bá kúnlẹ̀ Àdìsá jọ má jẹ́ kó gbútọ̀ rẹ̀ má jẹ́ kó àbáwọlé nígbà tó ga mi dẹ́n béèrè pé kí ló fẹ́ ó ní ọ̀gá ó tó tún ṣe ń jọ̀rọ̀ yẹn mi dẹ̀ fẹ́ má bá ágì lójú wọn wá ní ọ̀gá àwa náà gbìyànjú káwa náà gòkè ní ó bá lọ ya fọ́tò ibi tó kọ Obesere estate lórí ilẹ̀ Kòròdú yẹn ó wá fi hàn wọ́n nù pépà àwa náà gbìyànjú ká ṣe nǹkan káwa náà gbé nǹkan ṣeré ní nǹkan kan pé ìjọkan yá òun ní 5,250,000 pé tó náà fẹ́ ta lé màmá òun mo kó àwòjú ẹ̀ báyìí pé èwo tó ní bàbá yìí tún sọ ní ibi àbẹ́gbẹ́ mi ṣáà ni ó dà màmá rò nígbà tá a dẹ̀ kó mẹ́ẹ̀ mo pè wọ́n mo ní ọ̀gá kò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ 5 million something yo bóyá wá dọ̀rọ̀ 5 million yìí ni ò tún iye mi ó kàn ní ká fi ilẹ̀ lọ yìí ni ó ṣàtún fọ́ọ̀sì mi àtúpadà lọ lé ọ̀gá nígbà tó dé kẹta ó pè ìyàwó mi lé ìjọ yẹn mi ti sùn wọn àti bàbá gbẹjọ ìyàwó mi sọ pé kò lè mú yín lọ yáwó náà ẹ̀yin náà ẹ mọ̀ yanjú lọ náà kí ló tó fẹ́ mú yín lọ bí tó ń ti ń rà nígbà kó mú yín lọ yáwó
ó ṣàbẹ̀yàwó mi kankan bóyá aṣáájú sí mi ni o bó ṣe kankan ni o bí mo ṣe wá tún sọ fún un ní brain ni pé yẹ ká lọ bẹ̀yàwó bàbá ẹgbẹ́ mi bá a ṣe débẹ̀ níjọ́ tá a bẹ̀yàwó bàbá ẹgbẹ́ mi láàárọ̀ Monday ní máa ń lọ kọ́ 5,250,000 fún wa bàbá sì ṣe sanwó olówó for 6 months nìyẹn wọ́n ní báwo ló yẹ fẹ́ sanwó ní 300 lóṣooṣù ọ̀hún fún ilé o after 6 months ọ̀rẹ́ mi ò sanwó òun ló jẹ́ kí bàbá yẹn ra mọ́tò fún ọdọọdún ni bàbá yẹn ra mọ́tò fún mi ọlọ́mọ yẹn ká ṣòro fẹ́ di tẹ́kọ̀ máa dún wa lọ́wọ́ dá níbi tá a ti ń rà àánú gbà mo dẹ̀ ti pè ń kọ̀rọ̀ mo pè ń gbagba pé lọ sanwó olówó òun dọ̀tí mi kárí mi ò jẹ́yàn dáadáa ń bẹ̀ wọ́n á ti sùn mí sẹ́wọ̀n màá lọ ṣẹ̀ wọ́n nítorí tiẹ̀ after 3 months mo rí 600,000 gbà lọ́wọ́ ẹ̀ 600 yẹn náà ló san di èní nígbà yẹn náà mọ́tò mi kọ́ wà ní Samikra tí mò ń lò tí mo gbé lọ sílé ẹ̀ tí mo ní kí bàbá gbẹjọ́ bá mi tà oníhùn fẹ́ ra wọ́n gbé bẹ́ǹsì kan wọlé njọ́ bẹ́ǹsì àlòkù ní padded olóhùn fẹ́ ra fún màmá wọn máa ń lò ní bẹ́ǹsì ọ ní 180 mo ní jẹ́ kí mi ta wọn ní Samikra tá a gbé jáde kí n fowó sí kí a máa gbé yẹn jáde òun ló kú máa ń jókòó sí lẹ́yìn mọ́tò mi tó bá fẹ́ kọ́ mọ̀ pé ìwọ ló wà lẹ́yìn mọ́tò tèmi máa wẹ̀ bíi dráìvà èmi ṣàgbà fọlọ́run pé ọlọ́run bó ṣe ń tọ́ láì ní mi ò ń ṣẹgbẹ́ nídìí iṣẹ́ yìí mi ò tẹ̀ ń ṣẹgbẹ́ nídìí iṣẹ́ yìí ṣùgbọ́n ọlọ́run ló ń tó nǹkan ẹ̀ bó ṣe wù èmi dẹ̀ gbàgbọ́ fọlọ́run mo wá ta mọ́tò wọ́n bá mi ta mọ́tò yẹn ní 150 bàbá gbẹjọ́ yẹn yọ 20,000 òun kó 130 dání èmi tó kó 35,000 lọ sí ibẹ̀ pé ká lè fi kún owó yẹn ṣé àbọ̀ kó yẹ kó balance owó yẹn pé Idrisu máa gbé mọ́tò yìí lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní àfikà wá rí olí mọ́tò yẹn bó ṣe lọ fún Ayọ̀ Jamiu promoter nìbàdàn bó ṣe lọ fún wọn ní mọ́tò mi nìyẹn àròkọ wà láàrin àti Oris bàbá gbẹjọ́ Oris tó wà l'Amẹ́ríkà sí manager wọ́n wá ṣe program kan ní fàkàn bẹ́ẹ̀ mo rí tó ṣàǹfẹ́jọ́ Oris sùn mí pé ó rí ìdùsóhùn ó ṣe kí mo máa ní jẹ́ kí n police máa bá a sọ̀rọ̀ nígbà tí ẹ wá dé mo wá mú kó tẹ́ àwa lọ sí bí apalọ̀kan àlọ́mútí ibi tí ẹ tó ti ń bìbínú sọ̀rọ̀ ó kàn sọ jáde ni pé wọ́n lọ gbé bẹ́ẹ̀sì fún Ayọ̀ Jamiu tó ti jábọ́ síbi lọ́wọ́ mo ti mọ̀ pé bẹ́ẹ̀sì mi tó ní mi rí mọ́tò yẹn nu kọ́mpáàdì ẹ̀ mọ́ ó lẹ́ni tó ní mọ́tò ti gbé owó mi dà mi ò rówó nígbà tó wá tí mo wá bá fọ̀rọ̀ 5 million plus yẹn tí mo lọ fẹjọ́ sùn ní ètùtù tọ́pì ní Ìkòyí ní bàbá yẹn wá sọ fún mi pé kéèsì ẹ̀kan tó ń ṣe tírìtì tán ní Sontu kó n tó wá síbí ipe pèsè 3.5 million tó gbà lọ́wọ́ obìnrin ni báyìí tẹ̀ jẹ́ kí n múrúkọ ẹ̀wà kò jẹ́ mú nọ́mbà ó kàn pé báyìí pé kéèsì kan wájú òun kéèsì 5,250,000 ló bá ní òun ò sílé òun ò ṣe kinní kan bàbá yẹn níjọ́ ló máa wá pé òun fẹ́ kẹ́hùn àtẹni ẹ̀ ríra torí mo ní kó gbé kéèsì ẹ̀ lọ sábùjá ni ó pọ́ ọ̀rẹ́ mi ṣe ní bó ṣe gbọ́dọ̀ Alhaji Kollington lọ nìyẹn èmi ò dẹ̀ ní nọ́mbà Alhaji Kollington lọ́wọ́ mo kàn máa wà aládùúgbò mi nìkan bíi tòlẹ́fún lálẹ́ Alhaji bá pè mí pé mo ní ẹ̀jọ́ ẹ̀ka lẹ́sà ta ló ń sọ̀rọ̀ wọn náà Alhaji Kollington ló ń sọ̀rọ̀ àbúrádì mi ẹ̀ka lẹ́sà kọkùn ọ̀rẹ́ ẹ̀ ló wá sọ̀rọ̀ kan fún mi bí mo fẹ́ kẹ́ pàdé ní ọ̀la o bí ọ̀rẹ́ mi ò ṣe yọjú nìyẹn nígbà tí mo wá débẹ̀ tí mo wá rà Alhaji mo dẹ̀ mú àwọn CID dání láti pàǹtí méjì Jamiu kan náà àwọn ọlọ́pàá yẹn ti kú òun ló tẹ̀lé mi lọ sí ibẹ̀ yẹn nígbà tá a dé pàǹtí tá a jọ́dọ̀ Alhaji Kollington wọ́n wá ń sọ fún mi pé àwọn jẹ̀dẹ̀ láti Ìlọrin ni ipò rẹ̀ àwọn pé kí wọ́n bá wọn nulẹ̀ ọlọ́pàá yẹn náà lè release mi kí wọ́n bá wọn nulẹ̀ pé àwọn làwọn tẹ̀lé kọ́ lọ sọ fún Alhaji pé ìkí àwọn ṣì ní lọ Idris wà pé tó máa fẹ́ rí wọn àwọn pẹ̀lú àwọn ọlọ́pàá láwọn jọ wá wọ́n wá ní kájọ wọlé pẹ̀lú àwọn CID yẹn Alhaji wá ní kí ló ṣẹlẹ̀ mo wá ní mo lọ mo yá 5 million plus ni wọ́n ní ìwọ ọmọ yìí ó jẹ̀bẹ̀rù ara ẹ̀ ìwọ ìyàwó yẹn fún rẹ̀ ó lọ yáwó fún olórin ẹgbẹ́ ikọ̀ kan pé kò sọ yẹn fẹ́ mi o agbára tèmi ò gbé ọ̀rẹ́ Alhaji ló jẹ́ kó wá san inú owó mi tó gbà owó ní Samikra mi ló wá san 50,000 lẹ́ẹ̀mejì tó fi rán bàbá gbẹjọ́ wá bá mi lọ́fíìsì mi ní Abiola market Ọlọ́run kó sọ wá lẹ́sàn-án dáadáa tá à ń ṣe àánú Ọlọ́run ni mò ń jẹ nídìí iṣẹ́ yìí tó bá yọwọ́ yẹn ṣérú bàbá yẹn ṣé kò yẹ kó tì mí mọ́lé ìyẹn tó jájà wálẹ̀ gbọ̀ngàn nìyẹn ṣé tó bá rí mi àti ẹ̀ tó ẹ pẹ́ ìyẹn lẹ yá wa lówó ṣé ẹni sọ pé a plan iṣẹ́ yẹn ni pé 419 wa ọ̀n lè rí mi àti ẹ̀ ó ti gbẹ̀mí àwọn mo lọ ṣeré ní Rainbow Station wọ́n fún mi láwọ́ọ̀dù ó yẹ kó wá bẹ̀ ń jọ yẹn mi gan tẹ̀ ń wù pé jọ yẹn ni máa dìgírèsì ẹ̀ Ọlọ́run dẹ̀ yọ kó wà ń jọ yẹn létà làwọn yẹn wá gbọ́ pé èmi àti ẹ̀ ní clash wọ́n wá gbọ́ àwọn fi sórí kíní wọ́n ní ká jọ yanjú ẹ̀ ń bẹ̀ mí Àdìsá má bínú Àdìsá má ṣe kíní kankan gbá kan
nǹkan tó tẹ̀ wá dùn mí njọ́ kan mo fẹ́ ra C-class kan mo wá pa Abbas wípé àwọn ọmọ kan fẹ́ ta C-class fún mi wọ́n ní kí n mú 750 wá pé ọ̀gbẹ́ni wọ́n dẹ̀ ní di bíi 400 lọ́wọ́ mo dẹ̀ ní 200 lọ́wọ́ ẹni assistant tó bá máa ṣe fún mi ọ̀rẹ́ mi bá ní kí n jẹ́ kóun débàdàn òun wọ́n sùn lọ ni ọ̀rẹ́ mi dẹ̀ pa gómi ọ̀sẹ̀ kan àbọ̀ báyìí mo pè tí bá fi nọ́mbà bí pé akàn pa mọ́ mi létí ni ṣerú yẹn ló yẹ kí n máa bá rìn it's a wicked guy. ìlàláyò ń ta àdìsájú wọn lọ alátìfókò ọ̀lẹ́wọ̀n mo ṣe bẹ́ẹ̀ ń ròye kọ́ máa fàdàbàwé tòlótòló ìyàtọ̀ ń bẹ níbẹ̀ ìjàkadì kọ́ aládìsá ọpọlọ ṣálá ń sọ ìdírísù ní àdìsá ní ọlá ìtọ́ ní àwọn ò ní fẹ́ lómi ṣe wọ́n lè fẹ́ lómi ṣe mí èmi àdìsá ọmọ tí yàbí kọjá ràn pa wíkòkò lójú ọlọ́rọ̀ ọmọ ẹ̀yìn mi lòun tẹ bá rántí orin tí Pasuma kọ tó kọ pé category by category fújì kìnnìkan àwọn tó jẹ́ kìnnìkan làwọn sẹ́ẹ̀tì kìnnìkan nígbà tí Pasuma máa dárúkọ ó ní láyé ìgbà kìnnìkan òun ni aṣíwájú wọn Òbésèré tẹ̀lé òun kìnnìkan ọ̀rọ̀ yẹn dùn bíi tó rájọ́ rìn gbà yẹn ni ó dùn bí ẹni máa kú pé òun ló kìnnìkan ṣe kìnnìkan ó wá yà mí lẹ́nu ní Channel 8 ní state kìnnì tá a ṣe tó wá ń pe ọ̀rẹ́ mi nísìn ọ̀rẹ́ mi àjọ bẹ̀rẹ̀ láti kékeré ni ẹni tó bá ti gbà fọlọ́run kò lè gbà fẹ́yàn èmi ò ìṣẹ́gbẹ́ nídìí iṣẹ́ yìí ọlọ́run ló sọ láì bó ṣe wù. kí lẹ fẹ́ fi Pasuma ṣe kí lẹ fẹ́ fi Òṣùpá ṣe nígbà tá a bá ń fi Abbas wé Wasiu Ayinde. ó lẹ́tí kẹ́ ẹ̀yin èèyàn ṣé rọ́lọ́rọ̀ iṣẹ́ òótọ́ ni ó náà ṣe máa ń sọ pé àṣegbé kan sí àṣepamọ́ ló wà. àlàyé lẹ gbọ́ tí Alhaji Idris Adisa tí wọ́n ṣe kalẹ̀ nínú fọ́nrán yìí. ẹ má bá mi ju èrò tiyín opinion yín ní orí ẹ má bá mi sọ sí kọ́mẹ̀ntì. ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti fọ́lọ̀ wa lórí Facebook ẹ má rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi tẹ subscribe button tẹ́ ń wò lábẹ́ fídíò ẹ má bá mi like kẹ́ ẹ sì máa share kó máa lọ káàkiri lórí ayélujára ká tún pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.